Èèyàn lé wo lẹ ṣe ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Ẹ kú new week yìí, ọ̀sẹ̀ tuntun yìí. A san èmi àti yín sí owó, ọlá, àlàáfíà, àìkú baálẹ̀ ọrọ̀. Bí ọdún yìí ṣe ń lọ wẹ́rẹ́wẹ́rẹ́ tá à ń bá lọ yìí, December yóò ní dìwà mẹ́rù lọ. Ní agbára Ọlọ́run, ní ayọ̀ àti àlàáfíà ní èmi àti yín. A jọ máa ṣe ọdún 2025 èyí tó ń wọlé bọ̀. A bá wa láyé, a bá wa láyé ara o. Ó ga o. Àwọn àǹtí wa yìí ṣá. Èyí tí a tún gbọ́ yìí tún lé o, allegedly o. Wọ́n ní ṣe ni àwọn Inspector General of Police wọ́n náà pé bàbá wẹ̀rín ńlá o lórí ọ̀rọ̀ palace wọn. Bí àwọn èèyàn kan ṣe ń pè wọ́n nínú ààfin bàbá wẹ̀rín ńlá tó ń sọ wípé bí Queen Naomi ṣe wà yẹn o, kí wọ́n make sure wọ́n fìyà jẹ wọ́n dáadáa, kí wọ́n make sure pé wọ́n jẹ́ kán lọ lọ́wọ́ òfo, pé kán jìyà pẹ̀lú nǹkan tó ṣẹlẹ̀. Wọ́n ní àwọn Inspector General of Police dẹ̀ pé bàbá wẹ̀rín ńlá. Wọ́n pe kábíyèsí pé àwọn tí ń gba oríṣiríṣi ìpè láti máa fi wọn o. Wípé gbogbo nǹkan tí wọ́n dẹ̀ sọ kò ń ṣe nǹkan tó dáa rárá. Wípé ṣe ni wọ́n ní pé kí àwọn fìyà jẹ Queen Naomi o. Káwọn má jẹ́ kí Queen Naomi bọ́ nínú ẹjọ́ yìí. Wípé ìyà tó tọ́ ni kí wọ́n fi jẹ wọ́n lórí ọ̀rọ̀ àwọn ọmọ tó kú. Wípé nítorí Queen Naomi mọ̀ọ́mọ̀ wọ́n ṣe gbogbo nǹkan tán ṣe ni. Wípé kì í ṣe pé bóyá wọn ò mọ̀ nípa ẹ̀. Wọ́n ní oríṣiríṣi ọ̀rọ̀ ni wọ́n sọ allegedly bá ṣe gbọ́. Ẹ̀yin náà wo gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ látìgbà tí ọ̀rọ̀ àwọn ọmọ yìí tó ti ń ṣẹlẹ̀. Wọ́n ní àǹtí wa wọ́n nínú ẹ̀ ń dùn ni o. Wọ́n nínú àǹtí wa dùn ni. Wọ́n ní in fact wọ́n ní jubilation upon jubilation. Wọ́n ní àwọn tó wà nínú palace gan. Wọ́n ní ṣe ló sọ fún wọn wípé inú ń dùn pé àtìgbà tó ń ti ń sọ fún kábíyèsí pé kó má lọ sí Lekki Royal Mansion láti lọ ṣe Christmas pẹ̀lú Queen Naomi. Wípé kábíyèsí ò gbọ́, pé kábíyèsí ò gbà. Wípé kábíyèsí ní Royal Mansion làwọn ti fẹ́ lọ ṣe Christmas pẹ̀lú Queen Naomi àti Tadenikawo. Wípé ní ìsìn, wípé inú ń dùn pé kábíyèsí ò ní lè lọ síbẹ̀. Wípé kábíyèsí máa wà pẹ̀lú àwọn nínú palace ni. Ẹ rí pé èyí tó lágbára. Ẹ̀yin èèyàn lé. Wọ́n ní bàbá wẹ̀rín ńlá. Wọ́n nígbà tí wọ́n pè wọ́n láti ọ̀dọ̀ àwọn ọlọ́pàá, wọ́n ní bàbá wẹ̀rín ńlá wà shocked pẹ̀lú nǹkan tí wọ́n sọ fún wọn. Wípé wọ́n dẹ̀ sọ, wọ́n ṣèlérí pé tí wọ́n bá tún ti pè nǹkan tó máa sọ fún wọn nípa àwọn máa expose ẹni yẹn fáráyé. Wípé nítorí oríṣiríṣi ìpè làwọn ń gbà láti inú ààfin bàbá wẹ̀rín ńlá. Ẹ̀yin náà wo gbogbo nǹkan tó ṣẹlẹ̀ tó jẹ́ pé kì í ṣe pé bóyá Queen Naomi wọ́n mọ̀ pé irú nǹkan báyìí máa ṣẹlẹ̀. Nǹkan tó ṣẹlẹ̀ ni. Gbogbo nǹkan tá à ń sọ yìí ṣe bí a ṣe gbọ́ nìyẹn pé oríṣiríṣi ìjàmbá lórí ọ̀rọ̀ children fund fair tó ṣe ní Anambra. Ọ̀pọ̀lọpọ̀ ọmọ ni wọ́n ló kú l'Anambra o. Bẹ́ẹ̀ náà ni wọ́n tún ṣèkan ní Abuja náà. Wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló kú. Kí ló dé tí wọ́n ò gbé ti Anambra, Abuja bí wọ́n ṣe gbé ti Ìbàdàn tí ò bá ń ṣe pé ìjò lọ́wọ́ nú? Ṣé ẹ̀yin gbọ́ lórí news gbogbo àgbáyé wípé nǹkan kan ṣẹlẹ̀ ní Abuja? Àbẹ́ ẹ gbọ́ lórí news gbogbo àgbáyé wípé nǹkan kan ṣẹlẹ̀ ní Anambra? Ti Ìbàdàn yìí nítorí ó jẹ́ Queen Naomi ló ṣe, òun lè fi gbọ́ ariwo ẹ̀ tó gbòde àwọn ta ló ń ṣiṣẹ́ yẹn.
àwọn àǹtí wa gbogbo yìí ni. Àwọn náà ń kéde ẹ̀. Àwọn náà ń kéde ẹ̀. Àwọn náà ń sọ fún àwọn blogger kan máa ba orúkọ Queen Naomi jẹ́ kiri. Nǹkan tó fẹ́ ṣe náà ṣe. Àwa mọ̀ nǹkan tó ń ṣe. Ṣé ó ti yé yín? Ṣé èèyàn kú ní Abuja ni àbí èèyàn kú ní Anambra? Èèyàn kú. Èèyàn tó kú gan pọ̀. Ṣùgbọ́n ṣé ẹ gbọ́ kán máa kéde ẹ̀ kiri? Ṣé ẹ gbọ́ kán máa pariwo ẹ̀ kiri? Ẹ jẹ́ n sọ fún yín, ebi ń pa ará ìlú. Ebi ó ń pa àwọn mẹ̀kúnnù, àwọn ọmọ, ebi ń pa wọ́n. Ẹ wò ó, ní ọ̀sẹ̀ tó kọjá yìí, mo bá àwọn èèyàn sọ̀rọ̀. Wọ́n ròyìn ìyà tó ń jẹ àwọn èèyàn ní Nàìjíríà. Àti jẹun ó di wàhálà fún àwọn èèyàn. Àti jẹun. Ìgbà tí wọ́n bá wá gbọ́ pé wọ́n ń ṣe children fund fair tó fẹ́ fún wọn lóúnjẹ, ṣé wọ́n ní ya bo bẹ̀? Ṣé wọ́n ní lọ síbẹ̀? Nǹkan tẹ́ ẹ fi gbọ́ ti Abuja nítorí pé kì í ṣe Queen Naomi ni. Tó bá jẹ́ Queen Naomi ló ṣe t'Abuja yẹn náà ẹ máa gbọ́. Tó bá jẹ́ àwọn náà wọ́n ṣe t'Anambra ẹ máa gbọ́. Ṣé ẹ gbọ́ wọ́n pariwo yẹn? Ṣáwọn èèyàn ò kú ń bẹ̀? So ó yẹ kí ẹ mọ̀ pé ejò lọ́wọ́ nú. Ejò ó lọ́wọ́ nú. Àwọn àǹtí wa gbogbo yìí, àwọn náà wà ń di ọ̀rọ̀ yẹn. Wọ́n ní àwọn ọlọ́pàá sọ pé táwọn bá tún gbọ́ tán bá tún pè ní inú ààfin bàbá wa Ìrẹ́lá, àwọn máa expose wọn sí gbogbo ayé ni. Yàtọ̀ sí yẹn, gbogbo bó ṣe ń ṣe jubilation, tínú wọn ń dùn wípé Queen Naomi, orúkọ wọn ń bàjẹ́. Orúkọ Queen Naomi ò bàjẹ́ o. Orúkọ Queen Naomi ò bàjẹ́ because àwọn èèyàn gangan wọ́n mọ̀ pé Queen Naomi kò náà ṣe nǹkan kan fáwọn ọmọ yẹn. Wọ́n ti bẹ̀rẹ̀ event náà táwọn ọmọ yẹn ti ń tẹra wọn mọ́lẹ̀. Kì í ṣojú lásán ni nǹkan tó ṣẹlẹ̀. Ẹ̀yin èèyàn lé, lóòótọ́ ebi ń pa àwọn èèyàn. Àwọn èèyàn ń pariwo ebi o, ebi o. Àdẹ̀ láwọn ìjọba tán lè ràn wọ́n lọ́wọ́. Ṣùgbọ́n Ọlọ́run Elédùmarè á jẹ́ kí gbogbo irú àwọn nǹkan báyìí kó dópin. Ọlọ́run Elédùmarè dẹ̀ ní á jẹ́ kí gbogbo àwọn tó yẹ pé wọ́n rojọ́ Queen Naomi lẹ́yìn, wọ́n sọ̀rọ̀ wọn ní burúkú, wọ́n ń ba orúkọ wọn jẹ́, á dojú tì wọ́n. Èmi mọ̀ pé gbogbo ọ̀rọ̀ yìí ó máa níyanjú. Kò jẹ́ bó ṣe jẹ́ ẹ̀yin èèyàn lé allegedly bá ṣe gbọ́ nìyẹn. Wọ́n ní àwọn ọlọ́pàá ní tó bá tún ti pè nínú palace bàbá Ìrẹ́lá, wọ́n máa expose ẹni yẹn sí aráyé ni. Wípé àwọn náà kọ́ náà máa kó àwọn níṣẹ́ àwọn. Orúkọ mi ni Mashola Yorùbá ni à ń sọ lórí ìkànnì yìí. À ń sọ nítorí pé a fẹ́ gbàgbé àṣà àti èdè wa dẹ̀ tó ń sọ fún ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọn ò gbọ́ Gẹ̀ẹ́sì. Tẹ́ ẹ bá ti subscribe, ẹ tẹ notification bell yín kẹ́ ẹ subscribe so that a bá ti post any gist ẹ máa rí. À ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. Ẹ̀yin èèyàn lé, à ń ṣe àdúrà lórí ìkànnì yẹn kan sí wa ní masholagist@gmail.com. Ọlọ́run Elédùmarè á bá mi gbé ọwọ́ gbogbo ẹ̀yin subscribers sókè o. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ ti subscribe, tẹ́ ẹ like, tẹ́ ẹ ń share gbogbo àwọn gist wa, Ọlọ́run á bá mi ṣàánú fún yín. Gbogbo nǹkan tẹ́ bá ń dáwọ́lé á máa yọrí sí rere o. Òkè òkè ni ọlá yín á máa lọ, ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láéláé. Please share this video, like and subscribe. God bless you all. Mashola Gist TV. Love you all.